واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. ما شاء الله. اللهم صل على محمد وعلى آل محمد وسلم. آمين. بارك الله فيك. لكي شيء أبو زكي يا تو نكي بابا بابا لكي شيء. الحمد لله. الحمد لله. gbogbo àyè tí n bá dé tí mo bá ti bá àwọn àgbàlagbà níkàlẹ̀ tí bàbá Sheikh Mukhtar ń jẹ́ ojú fún gbogbo àwọn ulama o. Èmi ò ti fẹ́ máa sọ̀rọ̀ tí n bá dòde mọ́ nítorí pé ẹni tọ́lọ́ ń bá fún lọ́pọ̀ tó pọ̀ tó bá jẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n á ní máa jókòó ńlẹ̀ tó wá ń jókòó ní tán ní máa tinú ilé tàhárà kà síta tó bá máa tún sọ wọn á tún ní bó o bá sọ àtìmọ̀pọ̀ lọ́rọ̀ ni ọ́ tó bá rí bẹ́ẹ̀ orí èèyàn bẹ́ẹ̀ àfi kí tó bá ti ń ráwọn àgbàlagbà kó rọra máa ṣe náà ni. Bàbá wa Àgbàgìdòmà mo kí yín kú kalẹ̀. Bàbá wa Sheikh Abdul-Latif ọmọ bá mi mo kí yín kú kalẹ̀. Ìyá wa tó bí Seyidah Maryam ìyá olóríire ìyá àdùnnú ẹ̀yin lẹ mọ̀ tí ẹ ṣe lábẹ́ ọkọ yín torí kì í ṣàwọn obìnrin la sábà máa ń wọ́ ti ntọ́lọ́run bá ṣe fún wa àfi tá a bá ṣàṣe nǹkan kan lọ́dọ̀ ọkọ wa náà ni tọ́lọ́run fi wá fún yín ní ìtò fún yín ọmọ alálùbáríkà ni Ọlọ́run ó jẹ́ kẹ́mi yín ogun. Àmín. Bàbá rẹ̀ ò sí mọ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ tọ́ tó fi wá rí báyìí tí gbogbo wa fi mọ̀ àṣẹnu yín ló gbà jáde tó fi wá dọ ọmọ Sheikh Mukhtar tó dọ ọmọ gbogbo àwọn àfà ajẹpẹ kú oríire o. Alhamdulillah. Ọlọ́run ò ní ṣe yín lẹ́sẹ̀ lójú ọ̀nà ìsìlámù tẹ́wà. Àmín. Kò sí ní gbọmọ náà lọ́wọ́ yín. Gbogbo àwọn tó yẹ kí n kí àwọn sisters mi alájà Mojí Mọ̀súrọ̀ alájà Maryam Nàìjíríà òkò fẹ́ kọ̀ bálà náà ni Maryam gbogbo yín náà mú kí àwọn alájì wa gbogbo ẹ̀yin tó yẹ kí n kí náà mú kí bàbá kún fáyà kún ẹ ti mọ̀ pé bí n sọ̀rọ̀ gan mo ti kí yín alájì wa láti Texas báwọn ṣe ń dé ní ìní èmi náà bí mo ti ń bọ̀ báyìí ilé ńlá mo lọ family house ṣé o Mukhtar tán sọ pé bẹ́ẹ̀ ṣe lẹ́ wò bẹ́ẹ̀ ṣe o ẹ jẹ́ ká pàdé o mo ní torí Seyidah Bintul náà ni àtọ́ èyí tó ṣe èyí tó fi wá di pé àwa lè sọ pé àwa ń bì báyìí Ọlọ́run ò ní gbà wá lọ́wọ́ rẹ o. Àmín. Ẹ bá ń fi Bintul lẹ̀ lásìkò yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa ṣe gbogbo ohun tí ń ṣe yẹn ó ti ń dààmú jù lójú mi. Tọ́ àyè yìí alájà Bintul mo fẹ́ kó máa wò mí ni o kọ́rọ̀ yẹn ká lè connect kọ́rọ̀ yẹn lè ṣe àwọn bàbá ló lọ́rọ̀ ṣùgbọ́n àwọn tó gbà wá náà níyànjú tí wọ́n sọ pé Seyidah ẹ tún lè ṣe báyìí ẹ tún lè ṣe báyìí àwọn èèyàn kan wà tẹ́ pé ẹ ní mọ̀ wípé ọlọ́rọ̀ yín ni wọ́n ṣùgbọ́n tẹ́ bá ti rí wọn wọ́n mọ̀ wípé báwo la ṣe sọ fún wọn nítorí tá a bá sọ fún wọn àmọ́ èsì tá a bá lọ́dọ̀ wọn ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n bá ti sọ̀rọ̀ wá ti mọ irú nǹkan tí wọ́n jẹ́ níbi ọ̀rọ̀ wọn nígbà tí bàbá Sheikh Mukhtar ẹ bá ń kí ẹ ríṣẹ́ tí bàbá ṣe ẹ bá ń kí. Adamallahu hayatahu. Àsìkò yìí ẹ dákun ẹni tí ń bẹ ń kalẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe lásìkò yìí lọ́tọ̀ náà àti bí wọ́n ti ń wú wa lórí ní bó ṣe ń ṣe ó ń lé àwa náà lérè pé nóò bó o lè ṣe wá jẹ́ àwọn ẹlòmíì ò lè sọ tẹ́ bá rẹ́ni tó jẹ́ pé òun ló ṣí yín lórí fún nǹkan ẹ̀ sọ pé o gbìyànjú ìwọ ló ṣe báyìí táwa náà wò báyìí. Bàbá Sheikh Mukhtar ìyànjú tẹ́ ẹ gbà wá tẹ́ ẹ gbárò èmi tí èmi náà tẹ̀lé tí gbogbo nǹkan tó fi ń dá a sí ìyànjú yẹn náà ní pé kẹ́ ẹ dákun ẹ má bá ń fi Seyidah Bintul kalẹ̀
kì í ṣe pé kákan máa pè bẹ́ẹ̀ bí ṣéwù ṣe jókòó yìí àwa tún máa gbó lọ́wọ́ wọn bí ṣéwù bọ́lá ń ṣe ọlọ́run kẹ́mọ̀ náà àwa tún máa pè wọ́n pé ṣéwù wọ́n ò tún ṣèṣe wípé ẹgbà bọ́lá ń ṣe wọ́n nìyí. Seyidah Maryam mo fẹ́ dàbí Mọ̀nárà mo fẹ́ dàbí Queen Seyidah òun kan náà ni Queen Rashida òun kan náà lọ́mọ alátọ̀dá. Tàwa dùn. تواضع تكون كالنجم لا لناظرين. ṣé o Mukhtar tí mo bá tu ẹ ló ka wákàtí títí ní sùúrù náà. Tàwa dùn èèyàn ò gọ̀ o téèyàn bá ti nípò kan àbọ̀ tí ń pèèyàn ní kinní kan kinní yẹn á wá fẹ́ control èèyàn ọjọ́ tó bá ti gbà fún báyìí ní tó wà lọ́wọ́ rẹ ló ti gbà lọ yẹn. Ṣùgbọ́n tó bá wà lọ́wọ́ ẹ tó jẹ́ pé wọ́n ló ń control nǹkan yẹn ìpè bí mo ṣe rí kọ́ nìyí má yí mi padà sí báyìí a jẹ́ pé ibi tó wà náà ló ṣe máa wà. Táwọn èèyàn bá fẹ́ yìn ra mi lára mi pé mo náà ọlọ́run ṣe báyìí èmi ò máa padà sí pé àlàyé máa rántí o tó bá ti rántí KHIDIMO tó o ṣe lọ́dọ̀ àfáà rẹ Seyidah Bintul KHIDIMO tó o ṣe lọ́dọ̀ àfáà rẹ kò tó o wọ́n máa ń tàn wá ní pẹ̀lú ìfẹ́ wọ́n sọ wípé o ti tó báyìí ṣẹ́jọ́ tíyàn náà bá ti tẹsẹ̀ bọ̀ pé mo ti tó bẹ́ẹ̀ èèyàn ti ń padà síbi tíyàn ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹlòmíì ò lè déwájú àáfà rẹ̀ mọ́ nítorí kíburu mo ti rí báyìí ṣé wọ́n ti máa ń ní àáfà báyìí làáfà mi. Gbogbo ìgbà tó bá ti rántí pé bákan ni mo ṣe KHIDIMO ni wàá rí wípé tó bá fẹ́ jáde wájú oríṣiríṣiríṣi lọ́lọ́run fún mi. Bí mo ṣe dúró yìí tí n bá gbọ́ kọ́ọ̀lù lásán tí n bá rí záójí tí ò tí fi wáíwáí sí Bintul ibi tí mo dúró sí ìwọ náà sì mọ̀ ọ̀tọ̀ ní ti inú ilé ọ̀tọ̀ ní tẹnu iṣẹ́ ọ̀tọ̀ ní tàọ̀dọ̀ àwọn aṣíwájú wa ó dẹ̀ fẹ́ ṣe mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ó dẹ̀ fẹ́ ṣe wọn. Seyidah Bintul khairul kalami man qalla wa dalla ìfẹ́ gbàyè púpọ̀ ọ̀rọ̀ kún sínú ẹ̀ wàláì ọmọ dáadáa ni ẹ́ ọ̀rọ̀ kún sínú ẹ̀ bí Bintul ṣe wà kò fọjọ́ kan máa pè mí rí pé káwá torí pé bọ́lọ̀ ń ṣe mí kó wá máa wá sọ wípé màmá ó náà ti mọ̀ pé kó o tó sọ délẹ̀ mo ti mọ bó ṣe fẹ́ sọ kò ní sọ bẹ́ẹ̀ kò tiẹ̀ ní lò wá débi tí ó sọ ju pé n tí mo ṣe iṣẹ́ ẹ̀rọ kó da náà ni ṣùgbọ́n tó bá já síwájú mi tí ò da ni nígbà tó lóun fẹ́ ṣe irú program báyìí wọ́n sọ pé àbáwo ló fẹ́ ṣe irú program báyìí àmá tí ì ṣe bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tí mo rí bẹ́ẹ̀ náà ni pé ṣé n tó o fẹ́ ṣe nìyẹn ní ṣó náà ṣé o ti pé ṣé o Mukhtar ṣé o ti pé ṣé wọ́n ti ní o ṣe bẹ́ẹ̀ ó ní wọ́n ní o ṣe bẹ́ẹ̀ mo ní tọ̀ àwọn wo nọ́mbà wa wọn láwọn táwọn ń ṣe tóun jẹ́ àbáṣádọ̀ lọ́dọ̀ wọn tí pọ́ǹpì mo ní tọ̀ ẹni tó gbà ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ wa nìyẹn ṣùgbọ́n lè ní Sheikh Abdulatif bọ́dà mi dáadáa wọ́n ti gba tí pọ́ǹpì kalẹ̀ lọ́wọ́ wa ń bì because Seyidah Maryam alázìkìrì ni alázìkìrì tí ń rántí Ọlọ́run ni tá a bá wá gbójúlẹ̀ tó fi wá wà ń bì kan máa mọ̀ bẹ́ẹ̀ nìyẹn ṣe tó gbúdọ̀ wà ń bí lẹ́nìí ni wàláhì kò sí bó ṣe lè hùn kó tó ó gbúdọ̀ wà ń bí ni ṣùgbọ́n wọ́n ti rà á lẹ̀ lọ́wọ́ wa ẹni tó dẹ̀ rà á lẹ̀ sì sọ wípé bó ti rí ni àṣìgbà bẹ́ẹ̀ nígbà tẹ́mi tiẹ̀ ti kọ́kọ́ dé bíbá ìǹtí ẹ̀ rántí tí mo ti rí bọ́dà tèmi mo ti mọ̀ pé tọ̀ àti tí pọ́ǹpì gbogbo ilé ti dúró náà nìyẹn mo tún wá rí ṣé Mukhtar ò tí ì dé tí ṣé Mukhtar bá dẹ̀ ti wà ń bì kan Mọ̀nárà ti dódìndín nìyẹn
Seyidah Bintul ibi tó wà wọ́n tún ròyìn rẹ̀ dáadáa. Èmi sọ fáwọn àfáà wa pé àyè tí mo wà èmi ò ní bojú yín jẹ́ ń bẹ̀ o, èmi ò ní gbàgbé ara mi débi tí wọ́n sọ pé Rashida ṣe báyìí, débi tí wọ́n sọ pé Mọ̀nàrà kí ló wá dé. Dákun Seyidah Bintul tó bá tún dààmú ẹ̀ ń bẹ̀ yìí àfáà dákun mọ́ dààmú ẹ̀ lásìkò yìí. Bintul dákun wojú mi, mo gbàgbé ara ẹ̀, má gbàgbé ara ẹ̀. Sórí rísíkù gbogbo tó fẹ́ ní láyé under scaru tó ń ṣe yìí nínú ẹ̀ náà ló wà. Gbogbo tó lọ́n fún mi láyé nídìí zikiri tí mo ṣe òun ló bí fún mi. Ọlọ́run ó dẹ̀ jẹ́ kó bí jù bẹ́ẹ̀ lọ fún wọn náà. Àmín. Ọlọ́run ó jẹ́ kó bí jù bẹ́ẹ̀ lọ fún wọn náà. Àmín. Ọlá ajọ́ tí bá mi Mukhtaru wọlé l'Amẹ́ríkà tíṣó Mukhtaru ní ya queen, mo ní bàbá, wọ́n ní ń bó lẹ́wà, mo ní bàbá wà láì mú wà l'Amẹ́ríkà, wọ́n ní wàá dẹ̀ dọ́dọ̀ yìí bó ṣe dí tó wàá dọ́dọ̀ yìí mo wà lẹ́nu iṣẹ́, mo ní bàbá mo wà lẹ́nu iṣẹ́. Ṣé àdírẹ́sì lẹ́yìn yẹn náà ni? Bẹ́ẹ̀ náà ni. Ṣé ò bá dé gbogbo iṣẹ́ tó lè máa ṣe obìnrin ni, iṣẹ́ tó bá hùn tó bá ṣe ní èní èmi fẹ́ rí Mọ̀nàrà. Nígbà tí ṣé ò wá wọlé ṣé ò ní ṣé ìpọ̀ àṣàlátù ìpọ̀ gbogbo eléyìí ṣe báyìí gbogbo eléyìí tó báyìí, ṣé ò wá ṣẹ̀tọ̀ wọn pé ó dáa ẹ tún fẹ́ eléyìí kún. Àṣé ni máa rí bó ṣe rí lẹ́nu. Àwọn kan wà tán bá rí ẹ wọn ní boost ẹ, wọ́n wò pé tó bá débẹ̀ tán báwo lọ́rùn àwọn ò ní rí nǹkan kan. Bẹ́ẹ̀ kọ́ ṣẹ́nìkan ló ń da jẹ́nsìn ni, ṣẹ́nìkan ilé àfáà tí ń bá dé ìdí ìdébẹ̀ ní ń bọ̀ wá. Nǹkan tó wà nílẹ̀ tó jẹ́ pé nǹkan yín ni ẹ̀yin lẹ tọrọ ẹ, ṣé nǹkan tó wà nílẹ̀ wá kéré ní Al-Qur'ani wá kéré ni. Ẹnìkan á sọ pé ẹ mọ̀ sọ pé kí ló ń jẹ́ pé ẹ mọ̀ sọ, kí ló ń jẹ́ pé ẹ mọ̀ ṣe, kí ló ń jẹ́ pé àwọn èèyàn mọ̀, kí ló ń jẹ́ pé wọ́n ń dà mí láàmú, ṣe bí mo mọ àwọn ibi tí mo gbà kọjá. Ìdààmú wo ló ṣe lọ́dọ̀ mi tó fi wá, kàlámù wo ló fẹ́ sọ. Mo mọ àwọn ibi tí mo sùn, mo mọ àwọn ibi tí mo jó oúnjẹ tó ń jẹ kù fún tí mo fi débi tí mo dé. Gbogbo àwọn àfáà pátápátá tí wọ́n ń ṣàdúà ṣé ń jọ́ táwọn ṣéwù jẹ́lílì jẹ́ àbí kílẹ̀ ìpínlẹ̀ kan ṣéwù Abdulatif ṣé ń jọ́ ta ti ń bẹ tipẹ́tipẹ́ wàláì queen tó bá ti ń ṣe síkiri tó máa ń fọ́ sórí báyìí tó máa ń ṣe báyìí ṣé ń jọ́ tèmi ti ń ṣe síkiri ní governor house pẹ̀lú bàbá Tinubu láti gbà á tí wọ́n mọ̀ ní sọ tó ń kà yẹn àdèbàbẹ̀ jẹ́ yóò tó wa lọ́wọ́ náà ni Ọlọ́run jò tó ẹ̀ yóò sì ṣe dáadáa fún ẹ ọlá gbogbo àwọn àfáà tó ń dùnnú pẹ̀lú àzìkárò gbogbo apátápátá ẹ ṣé o ẹ ṣé o Ọlọ́run ṣe gbogbo ọmọ alọ́mọ alálùbáríkà salamu aleykum wa rahmatulahi wa barakatuh. ẹ dákun ẹ parọ́ pọ́lọ̀ tóbi dáadáa. Allahu akbar. Pẹ̀lú gathering ta wà iná gathering àwọn ẹlẹ́kọ̀ọ́ náà ni a ṣe bí tó ní bàdàbàdà amúdàbí tiwa. A round of applause for our dearly Mọ̀nàrà ẹ dákun torí Ọlọ́run. Inshallah. Mo kí ìyá wa àmín ẹ bá pariwo àmín. Àmín. Mo kí ìyá wa Almanaratul Hikmah Seyidah Queen Mother. Allah. Ọlọ́run wọlá Al-Qur'anul Azim. Wà á rí pé lẹ́ẹ̀kan tí mò ń sọ̀rọ̀ mi mọ̀ pé bá mi tí ìdè tí mo fi sọ mi mọ̀ pé yóò padà tẹnu wọn náà jáde. Mo ń fi wọ́n ṣàdúrà fún Bintul. Mo lọ́la pé bó ti pọ̀ tó yìí nídìí àsíkiri náà ni. Mo lọ́la pé bó ti pọ̀ tó yìí nídìí àsíkiri náà ni. Tó bá rò pé rọ́lọ́ máa ń ṣílé pa òun lọ ti gbọ́ pọ̀n lẹ́nu oníkan o. Ìyá wa Queen Mother Ọlọ́run ò ní gbọ́lá lọ́wọ́ yín. Àmín. Ẹ bá pariwo àmín dáadáa. Àmín. Albarkola Qur'anul Azim. Àmín. Ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ àwọn tí wọ́n kọ́ wa ń ké wọ́n sì kọ́ wa lẹ́kọ̀ọ́ kan wọ́n tẹ́ bá ti dóde. Bàbá wa Liwuda ní kí wọ́n mọ̀ tí ì lọ. Bàbá wa Liwuda ní ẹ mọ̀ tí ì lọ. Bàbá pè yín. Bàbá ló kù ṣẹ́jú márùn-ún. Torí ànábì. So ń rí ládàbí. So tún ń rí ládàbí. Ẹ ṣe rí tẹ bá ń ga sí sà. Bàbá wa Abdulatif tẹ bá ń ga sí. Irú àwọn wàyí ń bẹnu tó ń fa gíga yín. Bọ́lẹ̀ ń bẹ agbára mu lọ ṣẹ́ ògo kò ká ilé tí ń bẹ ńlẹ̀ yìí.